Àwọn AAU náà mọ̀ yarí yìí o. Wọ́n ní owó tí wọ́n fi kún owó iléèwé àwọn ọmọ ti ń pọ̀ jù. Wọ́n ló ti pọ̀ jù nígbà tẹ́ mọ̀ pé kò síṣẹ́ nílùú, kò sóúnjẹ nílùú, àwọn òbí gan tiraka ni. Ọmọ mi gan máa parí gbogbo bí ìyá yẹn ṣe sáré tó lóko pákó lóko ata nínú òjò tó bí mi máa sọ pé òun ṣiṣẹ́, òun tún fi tọ́mọ rẹ̀. Àwọn ọmọ gbọ́ tún parí iléèwé wọn tún ní ríṣẹ́ ṣe. Ìmí ò ti di yàwúyàwú sí gbòòrò, gbogbo àwọn ọmọ ló wà lórí nẹ́ẹ̀tì. Táwọn náà fẹ́ mú girlfriend, tán fẹ́ mú òyìnbó. Wọ́n fẹ́ móbìnrin, wọ́n fẹ́ máa ṣe fine boy kiri. Ẹ lọ wo àwọn ọmọ yín káàkiri lórí nẹ́ẹ̀tì, àwọn ọmọ tí ò tí tó nǹkan kan. Ẹ dẹ̀ máa rí pé ìmí máa wà school, ìmí ò ní sí school nú wọn. Ẹ máa rí wọn táwọn náà bá ti lè rí fóònù tó máa gbé fítà wọn jáde, tó máa gbé kọ́lọ́ fún bíi tèmi báyìí jáde. Ìgbà yẹn lẹ máa rí tí wọ́n máa ṣe fídíò. Ẹ máa ráwọn ọmọ kéékèèké tí wọ́n ti dẹ́lẹ́nu ọmọ pẹ̀lú ọkùnrin. Gbogbo nǹkan ló ti báyé jẹ́. Ẹ tún wọ́n fi kún owó wọn. Èmi ò bá rọ̀ yín o, ẹ̀yin tẹ́ wà lákòóso àti ìjọba ẹ̀yin tẹ́ wà lákòóso AAU. Eléyìí ti ń pọ̀ jù fáwọn èèyàn. Ẹ máa dáwọ́ wàhálà ìdúró, owó tẹ́ ń gbà lórí àwọn ọmọ ti ń pọ̀ jù. Gbogbo owó iná táwọn òbí bá wá jìyà tán tiraka tán tí wọ́n sanwó ìtàn náà. Iṣẹ́ náà dà tẹ́ fẹ́ fi lọ fi ṣe. Àwọn ọmọ mi ń parí ẹ̀ sí klọ́ọ̀bù ni. Ọkùnrin mi nínú wọn ń parí ẹ̀ síbi tó ti ń gun kórópè ni. Àìmọye àwọn graduate ló ń gun kórópè, ń gun tóktókì ní Nàìjíríà. Àwọn graduate náà ń gun mọ́tò ní Nàìjíríà sí àwọn tó jẹ́ pé graduate àwọn náà ń ṣe agbèrò, náà ń ṣe conductor, kì í ṣe pé àwọn gangan náà ní mọ́tò. Conductor ni ẹlòmíì ń ṣe Uber. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá dẹ̀ jẹ́ ká ronú sí i. Ẹ bá mi wo fídíò ẹ̀kẹ́ gbọ́ nǹkan tó sọ, opinion tí kẹ́yìn náà filẹ̀. Ṣówó tí wọ́n ń gbà yín ò ti pọ̀ jù ni. Before the subvention was 251 million, now it is 41 million. How will the school survive? Please and please, we appeal to the state government. Immediate reversal of that school fees, or they will hear from us by Monday. Thank you very much and God bless you. Happy birthday, Bossa! Bossa! Happy birthday, Kiki! Kiki! Happy birthday, Kaka! Kaka! Happy birthday, Coco! Coco! And please ask the government that the only building that they've done in Abu Sali was to complete the admin building. All the buildings that have happened in Abu Sali for the past 7 years were all debt fund. So you've not funded the institution. So why are you making increments? In a safe society, you make changes, then you have every right to demand for an increment. Very well. Edo State government, please do what to take care of your state-owned institution. Thank you very much and God bless you. Greatest Nigerian students. By Monday, if we did not hear any response from Abu Sali, we will go there en masse and relocate to Abu Sali University. All the way! That place will be our room, our house, the street, the road, everything. We will sleep in Abu Sali University. We can't continue like this. Education is supposed to be a right and not a privilege. They should allow the poor to breathe. And the best Nigerian students, grace. Ọ̀rọ̀ yẹn náà let it gbọ́ yẹn. Let the poor people breathe. Let the people, the poor people breathe. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká rí mú, ẹ jẹ́ ká wọ àwa tá ní nǹkan kan, àwa gan ni ká máa ní, ẹ jẹ́ ká rí mú mi náà. Ẹ jẹ́ ká rí mú mi. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ tí ń dẹ̀ ní ẹ̀ ní kó wọn sórílẹ̀-èdè yẹn. Tẹ́ bá tiẹ̀ ń gba ẹ̀yin náà gbọ́ tó bẹ́ẹ̀ pọ́n tiẹ̀ ń gba owó yẹn, wọ́n tún school ṣe, wọ́n láìmọye school tó ti dẹnu kọlẹ̀. Ní Edo, AAU tó wà ní Edo, ẹ wòye school tó ti dẹnu kọlẹ̀, ẹ̀ tún ṣe ẹ̀dẹ̀ ń gbowó. Ẹ máa gbowó ná, ẹ máa gbowó omi, ẹ̀mí yín náà ní tún níwọ̀n ní fún wọn nínú wọn dẹ̀ ń gbà. Ẹ ń ṣí èrè ni. Ẹ stop ẹyẹ fìyà jẹ tálíkà náà bí àṣà Tinubu. Mo ní kẹ́ jẹ́ kí tálíkà rí mú mi. Ẹ jẹ́ kí tálíkà rí mú mi. Kí ló ṣẹlẹ̀? Thank you o ẹ̀yin èèyàn.